Kí lorúkọ yín bàbá? Orúkọ mi ni Ádámọ̀ ọmọ Alhaji Sàlàmùdí tí í ṣe ọmọ Abbas ìyàwó tára. In tó fa èyí tí a fi dọ́dọ̀ yín nírọ̀lẹ́ yìí ni pé a gbọ́ ọ̀rọ̀ kan lórí agbágbé látọ̀dọ̀ ẹnìkan tí wọ́n ń pè ní Abdulrahman Salami Elégbodò. Kí lorúkọ bóò ni Abdulrahman Salami Elégbodò yìí ṣe jẹ́ sẹ́yìn Ayélára? Èmi náà gbọ́ ọ̀rọ̀. Òótọ́. Èmi gan gbọ́ ọ̀rọ̀. Abdulsalam Rahman ìyá rẹ̀ wọ́n bí ní Ayélára, òun gan bí sọmọ ní Ayélára. Ìkángun bo wọ́n ti bí ìyá rẹ̀? Ìkángun àwọn Alhaji Karim. Ìkángun àwọn Alhaji Karim ni. Nínú àwọn ìkángun mẹ́fà, ìkángun àwọn Alhaji Karim ni ìkángun wo ni ìkángun àwọn Alhaji Karim nínú ìkángun mẹ́fà tẹ́ pín? Ìkángun Káàkòtò. Káàkòtò, ìyẹn àwọn Habib. Okay. Ọwá ní kílẹ̀ ń wò nínú àwọn tó sọ ni pé kílẹ̀ ń wò tí àwọn tí wọ́n bí yín àbí táwọn tí wọ́n jọ máa lè tí wọ́n fi dàgbà tẹ́ fi kó wọn pọ̀. Ẹ ṣeun. Ẹ rí i pé n tó sọ ó ju ẹnu rẹ̀ lọ. Ìgbàgbọ́ tèmi ni pé ní ayé ìjọ́un àwọn bàbá wa wọ́n máa ń gba àlejò. Àlejò tí wọ́n bá sì gbà wọ́n máa ń dé inú ilé wọn ni wọ́n ó sì dùn bẹ́ẹ̀. Àwọn míì gan wá kéwú tí wọ́n lọ mọ́. Ẹrú làwọn kan. Tọ́jú pé bàbá wa tí ń jẹ́ Sálíù bàbá ẹlẹ́sìn kókó wọn ń pa fẹsẹ̀ rẹ̀ ń gbà. Ọwá ní kí là ń wò? Ṣé bí ìdílé wọn ìpín mẹ́ta ti ẹ náà? Lélégbodò. Nílé Elégbodò ṣé bí ìpín mẹ́ta ni? Ìpín bàbá tiẹ̀ tó jẹ́ gidi nílé Elégbodò. Kí lòun náà ń wò tí wọ́n fi gba wọn méjì yòókù ọ̀dọ̀? Ìkángun méjì sọ́dọ̀ kí ni ẹ ń wò ń gbà? Ó fi hàn pé àwọn bàbá tiẹ̀ náà gbọ́n nù. Ìtọ́jú wọn táwọn náà bí gbàlejò gẹ́gẹ́ bí àwọn tí a náà sì gbàlejò. Ọmọ tó ní bàbá òun ọ̀la ni. Òun náà ọmọ bàbá dàgbà yọ ọmọ bí èèyàn ṣe é ṣe. Ẹ ṣeun bàbá wa àti gbọ́ báwọn. Ṣùgbọ́n bàbá yìí ń sọ pé ńgbà wọn gbé wá ó ti wá débẹ̀ yìí ń gbélé Ayélára ga. Ṣé ẹ̀yin Ayélára ọ̀lọ́mọ kankan tó lè di ipò yẹn mú kí wọ́n tó gbé Yínúsà dé ni? Ẹ ṣeun. Ẹni tí ń jẹ́ Yusuf tóun lè sọ ọmọ inú ilé tó jẹ́ pé ìjẹ́rù nílé bàbá rẹ̀ ló mú wá. Yorùbá dẹ̀bọ̀ wọn ní tewé bá pẹ́ láàrin ọ̀sẹ̀ ìdọ̀sẹ̀ ni. Ṣùgbọ́n ewé mi ń bẹ téèyàn ó yọ kó nu ọ̀sẹ̀ ara rẹ̀ nílùú Yusuf. Ndé ó mú ìmáàmù wá ní tó pè fún ẹni pọ́mọ ilé Ayélára ni. Bàbí ìpáwò gbélé òun ní gbélé sọ̀hán láti gbà sí lẹ́nu. Ṣùgbọ́n ń gbọ́ yá fúnra rẹ̀ náà ló yin bọ́ọ̀mù tó ní sáàrò pé ẹ̀dẹ̀ wa wọ́n ti bí Yusuf àbí Yínúsà ṣe báwọn àtàkì ẹ̀mọ́ wa ni. Ndé orí wa ti agbóná mi wọ́n àtàkì ẹ̀mọ́ wa. Ǹgbọ́ ọlọ́wọ́ àmú Yínúsà náà òun náà lọ draw chart. Ó lọ́mọ mẹ́ta ni bàbá òun bí. Ìgbà tí ó ṣe bàbá tèmi tí ń jẹ́ Sàláwù ló gbé sàkọ́kọ́. Ó gbé bàbá rẹ̀ sáàrin. Fàṣásí tó dẹ́gbọ̀n ló gbé sí kẹ́yìn. Bàbá wa ọmọ 5 wọn bí. Ńjọ́ wọ́n sì ti bí àwọn yòókù wọn tí a ń ṣe bàbá wa. Wọ́n sọ Yusuf. Àwọn ọmọ gan náà sọ Yusuf. Di bí mo ṣe ń wí. Níbo lọ́wọ́ tí a rí Yusuf rẹ̀ tó gbé wọnú Ìkángun Abbas. Ìkángun Abbas tó náà kìí sọ ọmọ Abbas rárá. Bàbá wa Náà. lórí Abdulrahman Salami Elégbodò yìí tẹ́ lọ́jọ́ mọ obìnrin ní Ìkángun Habib yìí. Ǹjẹ́ àwọn tí wọ́n jẹ́ Ìkángun Habib gangan
ṣé wọ́n dá a mọ̀ àbótí ẹ̀ tí wá bá yín ṣèpàdé ọlọ́mọ lẹ́nu ilé Ayélára rí torí pé iṣẹ́ mọ̀ pé lémi wà táwọn ọmọ obìnrin náà yóò máa yọjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bàbá wa ṣèpàdé rí àbúrò rẹ̀ torí Kaduna ní gbé. Ẹ sì gbọ́ kó báwọn ará Kaduna náà ṣèpàdé rí. Ó kàn báwọn ṣèpàdé rí kó làkẹ́ lè mọ̀ ọ̀rọ̀ tó sọ jáde lóde mọ̀ pé ọmọ sísà wa kan bẹ̀ tí ń jẹ́ Abdulrahman Salam ẹnìkan kan wọ̀ mọ́ bá a sì ṣe wa ní igun mẹ́fẹ̀ẹ̀fà àdára wa mọ̀ dé Òkè Ọya dé Ghana kò síbi tá a ti mọ́ra wọn okùn èsì gúngùngùn ọmọ níbi àti ṣẹ́kẹ́ni tá a ti fà wá. Ayélára ilé tó tóbi ni. Gẹ́gẹ́ bí Abdulrahman bí bàbá Abdulrahman yẹn ṣe sọ. Ilé tó tóbi ni ṣùgbọ́n ó dùn mí pé ó fi ẹrù tiẹ̀ lẹ̀ ń lọ dá sí ọ̀rọ̀ olóró ó mójútó lé wọn ṣebí gangan mẹ́ta làwọn náà àwọn méjì èsè gidi òun lè sọ̀rọ̀ lórí àwọn méjì ni ìwà ọmọntọ́kàn bí ọ̀rọ̀ lè Ayélára sọmọbìn tí í ṣe ìyá rẹ̀ ṣe ń bá wa jókòó ìyá rẹ̀ gan bá wa jókòó débi páàmù gangan fún àpẹẹrẹ ilé Ajíbọ́ ti fún àwọn ti bí màmá. Ilé Ajíbọ́ ti fún àwọn ti bí màmá. ní sàdá màmá tèmi wọn ò lẹ́nu ń bẹ̀ tí wọn bá fẹ́ pè nǹkan wọn ò lè pẹ́nu ń bẹ̀ torí náà tí wọn bá fẹ́ pè nǹkan lé Ayélára gan-an Abdulrahman kò lẹ́nu ń bẹ̀ rárá ó tiẹ̀ máa ń ta sí ọ̀rọ̀ lé Ayélára òsàbò lè gbè mí ni ó ṣe ń bò sí náà. Ntẹ́ ń fi di rẹ̀ múlẹ̀ ní ìsinmi pé kò tiẹ̀ bá yín dá sọ́rọ̀ ìdílé yẹn rí. Ní ọwọ́ àyà mi lẹ́nu bó ṣe á dìde nísìn kí n fọ màgàmàgà débi pé tí èbá ṣe pọ́ gọ̀ kọ́ mọ̀ sọ pé kí ni àwọn bàbá wa ń wò tí wọ́n fi di táwọn ẹrú fi di ọmọ pàtàkì inú ilé wọ́n èyí sì sọ ọmọ pàtàkì ẹrú ni ẹ́ dì sí ẹ rí i pé wàhálà tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Imam Yunusa ó dé ká mẹ́rú ó sì dé àmọ́mọ́ torí náà kí ẹrú ọmọ rẹ̀ lẹ́rú kí wọ́fà náà sì mọ rẹ̀ ní ọ̀fà èyí yẹ kí ni tó náà lu ẹnu lùkulù ṣebí àgóòdò ńlé bàbá wọn sọ́bà wa tán ni àgóòdò ńlé bàbá wọn ọ̀bá wa tán rárá. Ṣé kò sí òkú bàbá wọn nínú ilé Ayélára lẹ́ ń sọ? Kò sí òkú bàbá wọn lẹ́ sí òkú bàbá wọn lẹ́ Yẹ̀kínì ọmọ títa ni. Yẹ̀kínì ọmọ Fàtásí àbúrò Aláàjì Láti àwọn wá kéwú ẹrú sì ní á kó tó di pé wọ́n ń kéwú ẹrú ní á kó tó di pé wọ́n ń kéwú. Ìyẹn Fàtásí nílé kí ó lókè àgbẹ̀dẹ. Olókè àgbẹ̀dẹ ẹrú ní á. Ẹ rí i pé wàhálà tó ṣẹlẹ̀ yìí ló dá àwọn tí èso ọmọ gidi ní olé mọ̀. Ẹ rí i pé fúnra wọn lọ ìyá tẹ̀lé iná. Pẹ̀lú ògo Ọlọ́run tí ọ̀rọ̀ ń bá yanjú tán gbogbo wọn láàlè kò nulẹ̀. Ibi òkè àgbẹ̀dẹ tí wọ́n pọ̀ sí gbogbo wọn láàlè. Òkè àgbẹ̀dẹ ni wọ́n pọ̀ sí. A sì rí i pé a lé gbogbo wọn kò nulẹ̀. Ní ṣùgbọ́n nígbà tí wọ́n kọ́ dé ìsàlẹ̀ àfọ̀n ni wọ́n kílèmù ni. Yusuf ló gbé wá ló gbé Yunusa wá ló fi kílèmù ìsàlẹ̀ àfọ̀n ńgbà wọ́n mọ̀ pé àwa tá a dé láti Ghana àmọ́ nǹkan kan létà làwa náà wá lọ bí àǹtí wa tó dàgbà pátápátá òun ní à ń sọ fún wa pé bàbá wo bí ẹni tí ń jẹ́ Yusuf àwa náà sì bí Yusuf àbí wọ́n bí Yusuf wa kò sẹ́ni ó bí Yusuf nu wa. Bàbá wa lórí ọ̀rọ̀ Abdulrahman Salami ilé Ilégbodò yìí náà la ṣe wà. Wọ́n ní ń gbó kọlé Ayélára ga ń sì tún padà sórí yẹn. Ṣé Ayélára ò ní ọmọ míì tó kájú àyè wọn? A ní tọ́pọ̀ ṣé bẹ́ẹ̀ rí ń tọ́sẹ̀lẹ̀ ń já kírun mọ́sálásí yìí ní ọlá ní kírun. Ṣé ọmọ tá a fi bẹ́ẹ̀ ṣé kò yege ni? Ó kírun àwọn èèyàn sì gba tiẹ̀.
àìmọye àwọn ọmọ bá ńlá ní. wọ́n wá láwọn kan ní tìyín ǹjẹ́ ará ìkan àwọn èèyàn kan tí wọ́n ń pé ẹ mọ́ gbà torí wọ́n ní ẹni tí ń bẹ̀yìn lábẹ́nú lẹ́nu ìgbà tí akíyídì tán. kò sírú ẹ̀bẹ̀ tí wọ́n lè bẹ̀ àní gbà sẹ́ ó wá fi búrẹ́dì ó wá fi kó wa lómi ọbẹ̀. ẹ rí i pé téèyàn bá fẹ́ jogún kógún ìtàn kíkàn ní ọmọ pa. nígbà wọn rí pàṣírí ń tú báyìí ẹ rí i pé ara gbogbo wọn ń balẹ̀ lọ́kọ̀ọ̀kan. èmi sì mọ̀ pé àgbò ní ọ̀padà dádìẹ bí rọ́bà lọ lógún ọdún kan ló tọ́ ọba. ṣùgbọ́n ní títí èyí tí ó tún súnmọ́ tòsí tí mo tún wá fẹ́ bí ǹjẹ́ àti ẹ̀rí nínú àwọn tí wọ́n jọmọ lé tí wọ́n lè sọ bí Yunus Toliat Olúṣínà tí ń pèrè bó ṣe bá yín tán? kò bá wa tán rárá. kò sọmọ ilé tó lè sọ bó ṣe bá yín tán. bóò ló ti fẹ́ bá wa tán. ẹ rí i pé mo ti sọ fún yín láti ṣáájú pé Yusuf gan tó mú wá. Yusuf wo kí ló kọ lórí ẹ̀ ń dàkọ Yusuf sì pọ̀ dáadáa. Yusuf Shitu ni ọmọ bàbá tí ń jẹ́ Shitu ni bàbá rẹ̀. òun ló lọ mú ìmáàmù wá. pé ọmọ ilé Ayélára ni ọkàn fi ṣe bójúbójú fún wa ni nàtà àmọ́ nǹkan kan. bóòlù ń gangan ṣe jẹ́ nínú ilé wọn. òun gan sọmọ ilé Ayélára. sọmọ ilé Ayélára. bọ́yá ẹ mọ bàbá kan bọ̀dá kan tí a ń pè ní Alhaji Muraina. ẹ̀gbọ́n rẹ̀ ni àwọn náà wá kí ó lọ́dọ̀ wa mẹ́. sọ́dí ẹ báyìí ṣùgbọ́n Ìjẹ̀rù nílé wọn. nílé Yusuf Shitu. bàbá wa nígbà tí mo kúrò lọ́dọ̀ yín mo fẹ́ kí ẹni tí ó jẹ́ akọ̀wé ilé kí àwọn náà tún bọ́ sí ká torí àwọn èèyàn tí ń wò wá níbi tí bàbá wa sọ̀rọ̀ déhùn gẹ́gẹ́ bí akọ̀wé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Kí ló kọ yín náà? Orúkọ mi máa sọ ní Musliudeen Ọ̀sánsi Abbas Ayélára. Ẹni tó jẹ́ kí n bèèrè tí mo jẹ́ akọ̀wé ìdílé Ayélára. Ok, mo wá ń gbọ́ yín báyìí. Torí mo rí pé ẹ ti kọ nǹkan lọ, gbogbo ẹ̀yin èèyàn sẹ́yìn ti rọ́wọ́ wọn. À ń sọ, èyí tó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ lọ nípa ẹ̀ ni pé nípa àbúrò kan tó jáde nípa arákùnrin kan tí wọ́n pè ní Abrahamu ọmọlé Ológbòdò. ẹnìyẹn náà tó ṣe wọn tó bàbá fún mi ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ tó sọ nípa bàbá tó bí àbàbà wa nítorí kí n sọ tí mo sọ nípa rẹ̀ pé ẹni àbùkù ni kì í ṣẹni àpọ́nlé. ìgbà tó kọ́ sọ ńgbà yẹn ó fẹ́ máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé Ayélára ní tí ó sì kàn ìyẹn pè ní ìdílé Ayélára amara wa a sì lé wọ́n ní òkun lé gbogbogbò kọ́ ni tó ti fà wá ọ̀nà mi ò gbà kí lọ́mọ sọ̀rọ̀ lé onílé wọ́n ní wá fòkè odò wọ́n wá sọ̀rọ̀ nílé Ayélára pé àwọn bàbá tọ́sẹ̀ wálẹ̀ nílé Ayélára kí ni wọ́n ń wò tí wọ́n fi gbé ọmọ àlè wọlé ọmọ àlè fi ń jẹ ìmáàmù mọ́ ọ lọ́wọ́ níbo nǹkan tó bá kára wa lágan ká lọ jẹ́ àwọn bàbá tó ti kú ká lọ béèrè lọ wọn ṣe kúrò ju ẹni bá náà lọ torí àgbàlagbà tí ò bá tijú àti bu kẹ́tẹ́kẹ́tẹ́ gan kò ní tijú àti gbé dálẹ̀ ní ọ̀rọ̀ tí bàbá náà sọ ó wá tún sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ Ayélára pé Ayélára pọ̀ ṣáà lè mara wa tán Ayélára lè mara wa tán iná ló pòṣò fa Yunusa tí ń pèrè ní ìmáàmù pé ọ̀rọ̀ yóò lè lọ sínú ilé Ayélára júwe bó ṣe jẹ́ fún wọn ní ò lè wá Ayélára tàn sọ nísìnyí wọ́n ṣe establish kò tí ju more than 200 years lọ́nà àmọ́ tí ń jẹ Ayélára a sì mara wa kúrò ká mọ́ gbélé káwà ń gẹ́ náà ni ó káwà nílò èbó ní ibikíbi Ayélára pọ̀ sí lóòótọ́ wọn tó bá wálé láti ibi tó wá tó pé ọmọ alágbára ni ọ kàbó ṣe jẹ́ tó jọmọ Ayélára a mọ̀ pé ara wa lélẹ̀ yìí oye ibi tí wọ́n gbé ń kílẹ̀mù yẹn bàbá tó sọ̀rọ̀ ẹ̀nàkọ́ sọ̀rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ ó ní òun yìí o òun jẹ́ ọmọ obìnrin nínú ilé Ayélára ọ̀rọ̀ mi tó ló jẹ́ ilé Ayélára yẹn ìjẹ́nu rẹ̀ gbà ọmọ sọ̀ sáà bàbá ti wa
ó ṣàṣọ̀rọ̀ bàbá tiwa náà ajẹ́ pé ó tó bú ìyá tiẹ̀ náà nìyẹn torí bàbá tún sọ̀rọ̀ sí náà bàbá tiẹ̀ náà ló bí ìyá tiẹ̀ náà ṣe kọ́ fún màálí lẹ́ni náà kí ìfẹ́ sọ̀rọ̀ sẹ́yìn ṣùgbọ́n tó lẹ́sẹ̀ náà bàbá tiwa Yorùbá dẹ̀bọ̀ wọn ní ẹni tí wọ́n bú bàbá rẹ̀ ni tó lọ́jọ́ òkú wọn ò tí pè ó ti pé ọ̀yẹ́ ni lójú wọn fẹ́ fún lẹ́sìn yẹn náà ìgbókù sí pàṣẹ wá pọ̀pọ̀ tó ní ayé lára gbogbo amara wa ibò gẹ́gẹ́ tó gbé jáde nínú ayé lára tí wọ́n bẹ̀rẹ̀ gbé jáde wọ́n pe pé ní ìkẹ́gun àbíù àwọn tó wà bẹ̀tẹ̀ pé wọ́n jíyàn pàtàkì màmá dákọ̀ wọn ibẹ̀ lágbérí Alhaji Rauf principal Abdulkarim òṣèlú tí ò mọ̀ Ológbòmọ̀ṣọ́ yìí èèyàn gidi ni wọ́n tí wọ́n níṣẹ́ lọ́wọ́ tí ò dàbí tiẹ̀ tí ò níṣẹ́ lọ́wọ́ tí tó wá níṣẹ́ lọ́wọ́ kò ní máa fi ṣẹ́ kí sẹ́ran kọmọ sọ fáwọn lórí agbègbè ibẹ̀ lágbérí Alhaji Adi a ní Alhaji Azan bẹ́ẹ̀ ni a ní bàbá tí ń jẹ́ Àsífà ní ìkangun yẹn náà òun wá bọ́ sórí agbègbè wọn sọ pé Ayílára ò léèyàn tó kájú ẹ̀ tí ó dùn nípò máàmù ló jẹ́ kí inú sọ wá gbapò kọ́ padà ó ju ẹnu rẹ̀ lọ. Oye tí ẹ máa ṣe ìfẹ́fẹ́ sọ̀rọ̀ náà ṣe rí gbogbo nǹkan láyè ó fẹ́ fi ọ̀rọ̀ kan yé yín lọ ẹnìkan ló máa ń sọ̀rọ̀ yẹn ó níjọ́ òun lọ títí wọ́n á pàdé àgbàlagbà kan wọ́n ní bàbá àgbàlagbà yìí ẹ dákọ̀ fún mi ní márùn-ún bóyá kó rántí pé ìjẹ́ bàbá yìí bóyá ó sínú dàgbà ni ẹ tó bá sínú dàgbà ọ̀rọ̀ wo ló fẹ́ fún yín. Ìmọ̀ràn wo lẹni ó sínú dàgbà fẹ́ fún yàn ẹni ó ti pé rádaràdà lé ìlú àgbà rẹ̀. Ẹni tá à ń sọ yìí kò kéwú kò kàwé wọn pa láàárọ̀ ọ̀dákẹ́ wọn lọ fún lówó kan wọn lọ búrẹ́dì kan máa fi ja kàyákànú lé ayé lára ọmọ gbọ́ o ètò ọ̀sẹ̀ mo fẹ́ fún ní àdúrà kan torí gbogbo táyé bá ń jáyé tí gbà bá ń jẹ́ gbà ó sọ wá pé ẹnìyẹn ti jẹ̀ máàmù ká sí filẹ̀ náà gbogbo tó bá fọ àárọ̀ rẹ̀ ṣe tó bá fọ̀sán rẹ̀ ṣe tó bá fọ alẹ́ rẹ̀ ṣe gbogbo àtàwọn ọmọdé bá tó bá lọ bí àgbáre ẹni lẹ́ni ní ọ̀jẹ̀sẹ̀ iṣẹ́ rẹ̀ tó bá jẹ́ gbígbà náà ni wọ́n máa sọ tó sọ pọ̀ ọ̀rọ̀ láyé láàrin kọ́ máa sọ lọ nítorí tó ṣe yẹn tó bá jẹ́ pé ìyá rẹ̀ bá wà láyé ni mo mọ̀ bíbi tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ wà àwọn ọmọ ẹ̀gbọ́n ibẹ̀ ni ó wà ṣùgbọ́n ẹni mi ọ̀gbẹ́ kí n sọ pé bóyá lè légbòrò ọba ọmọ àlè náà ni kéésọ̀ nìkan ni wọ́n bí bẹ̀ náà ó lábúrò lẹ́gbọ́n náà àwọn lọ bẹ́ẹ̀bẹ̀ ní Kaduna tó wà sáàrí rí kéésọ̀ nìkan ni ìyá rẹ̀ bẹ́ ìsílé ẹ sì dáwọn yòókù mọ̀ tí wọ́n bá ṣe wá tí ó bá ṣe ẹ̀tọ́ náà wọ́n mọ̀ gbé sínú olè kọ̀fọ́jà pé báyá bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n ẹni tẹ́ pé ọba níṣẹ́ ìṣẹ́ra dáadáa máa bẹ̀. ambulance ṣe pé wọn ò jáde sọ fún yín pé kò tẹ́ àwọn lọ́rùn nígbà tó lọ́rùn tí wàá ṣẹlẹ̀ ńgbà yẹn àjọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ rí àjọ ṣèpàdé lọ́mọ lérí àjọ sọ̀rọ̀ pọ̀rọ̀ máàmù rí ẹjọ́ wọ́n yàn máàmù yẹn ọ̀wà àwí ọ̀mọ kankan pa rẹ̀ ṣé ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ lẹ́nìṣẹ́ ni wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n lọ bọ́ ní ibi tó wà pé kọ́ ọmọ sọ̀rọ̀ ẹ̀ jáde ṣùgbọ́n náà mọ́sẹ́kọ̀ ọmọ ogun lójó torí bomi gbóná lójó kọ́ gbọ́rọ̀ tí ọ bẹ́ gbọ́ lójó kọ́ gbọ́ lónìí yìí náà. bọ́rọ̀ àwa mùsùlùmí òdì mo kì í wọ́n ní àlè títorí àwíjàre títọ́ tán lẹ́nu gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ní ilé Ayọ̀bámi Yusuf náà ni ẹ máa comment kẹ́ ẹ like kẹ́ ẹ love kẹ́ ẹ share àní kò ní dùn jù báyìí lọ kò ní pọ̀ jù báyìí lọ síun báyìí náà ni ọbẹ̀ oge nígbà míì á tún máa padà wá lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti ilé Ayílára àti ààfin Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba wa Gandhi Àfọlábí His Imperial Majesty ọba wa Gandhi Àfọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ the third títí dìgbà míì tá tún pàdé là ń dágbére fún yín pé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.